bàbá kan ń bẹ nígbà kan rí, sọ̀rọ̀sọ̀rọ̀ ni bàbá tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Sọ̀rọ̀sọ̀rọ̀ tó sì dáńtọ́ láàrin àwọn èèyàn ni, nítorí pé gbogbo ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni máa ń fẹ́ gbọ́n tó fẹ́ sọ. Bàbá yìí wá jí níjọ́ kan ló wá lọ bá àwọn ará ilé ẹ̀, ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ̀ wọ́n. Ẹ rí, bàbá yìí fọkàn tán àwọn ará ilé rẹ̀ ju aráàta lọ, nítorí pé ó mọ̀ pé báràta ò bá lè bá ní sòótọ́ ọ̀rọ̀, ará ilé ẹni ó sọ. Ó wá bẹ̀rẹ̀ sí ní bẹ àwọn ará ilé rẹ̀, ó ní ẹ dákun ẹ ṣàánú mi. Àwọn ará ilé ní kí lẹ fẹ́ ká ṣe fún yín bàbá? Bàbá ní tí mo fẹ́ kẹ́ ṣe fún mi, òun ni pé ẹ dákun torí Ọlọ́run. Idha kasura al-kalamu fasakkituni. Gbogbo ọjọ́ tẹ bá ti bá mi lórí ọ̀rọ̀ tí n bá ń sọ̀rọ̀ lọ́wọ́, ẹ bá ti rí pọ́rọ̀ mi bá ti fẹ́ máa pọ̀ jù, ẹ dákun fasakkituni, ẹ máa dá mi lákẹ́. Wọ́n ní kí ló dé bàbá? Ó ní bẹ́ẹ̀ ni, torí pé inna ad-dina yahdimuhu al-kalamu. Ẹ̀rí ẹ̀sìn tá à ń ṣe síwájú Ọlọ́run lójoojúmọ́ tá à ń sọ pé kọ́lọ́run ó dákun kó gbà á kó má dàálù wa láyà. Àwọn kinní kan ń bẹ tí máa ba ẹ̀sìn èèyàn jẹ́ níwájú Ọlọ́run, tí máa ń yìnrìn rẹ̀ tí ó máa dínkù díẹ̀ díẹ̀ díẹ̀, tó ṣe pé èèyàn ó déwájú Ọlọ́run kò ní bá ń pa àmọ́. Àwọn aráalé níbi ìkíni, bàbá ní inna ad-dina yahdimuhu al-kalamu. Ẹ̀rí tí ọ̀rọ̀ bá ti pọ̀ jù, tí ọmọ ẹ̀dá èèyàn bá ti lè sọ̀rọ̀ àsọjù, ó lè ba ẹ̀sìn èèyàn jẹ́ níwájú Ọlọ́run. Torí pé Ọlọ́run dá àwọn ọlọ́pàá kan, ọlọ́pàá ọ̀rọ̀ ni wọ́n. Àwọn èyí sọ ọlọ́pàá tí máa ń wọṣọ báwọn ọlọ́pàá yìí ti máa ń wọṣọ. Ọ̀rọ̀ tí wọ́n sì máa ń mú èèyàn fún kì í sọ̀rọ̀ ojúlówó òtẹ́ èèyàn sọ, èyí tó sọ lé lórí ọ̀rọ̀ ni wọ́n bi ọ́ léèrè. In ló fà tó fi ṣe pé ẹ̀rí ìyá Nabi Sulaiman ọmọ Dahud alayhi salam, ó wá pe ọmọ rẹ̀, ó wá kìlọ̀ lórí nǹkan mẹ́ta tó lè ba ayé èèyàn jẹ́ nínú ayé. Ó ní alákọ̀ọ́kọ́ ń bẹ àwọn nǹkan mẹ́ta tí mo fẹ́ kó sá fún ìwọ ọmọ mi. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ó lè ba ayé èèyàn jẹ́ nínú ayé, ó lè sọ èèyàn dẹni àná, ó lè sọ ẹni tó ga dẹni lẹ́lẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ, ó ní ọmọ mi, gbogbo ìgbà tó bá ti ń wà nínú ayé, la tukthiru an-nawma, má máa pọ̀ jù lórun, má jẹ́ oorun rẹ̀ ó pọ̀, nítorí pé ọjọ́ táwọn ọ̀tá bá ń bọ̀ wọ́n lè ká ọ mójú oorun, nǹkan ṣe ọ́nù báwọn. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ, ó ní la tukthiru at-ta'ama, má máa pọ̀ jù lóúnjẹ, kò síbi tó ti lè jẹun, wọ́n ti mọ̀ ọ́, bó bá débi ó jẹun bẹ̀, bó bá dùn ó jẹun bẹ̀, ó láàyè tá a ti gbọ́dọ̀ máa jẹun, ó níbi tá a ti jẹun. Ayé lè ti bí oúnjẹ mú yàn, wọn a máa ti bí oúnjẹ máwọn kan. Ẹlẹ́ẹ̀kẹta tó wá burú jù ń bẹ, òun náà ni pé la tukthiru al-kalam, la tukthiru al-kalama, má máa pọ̀ jù lọ́rọ̀, má jẹ́ kọ́rọ̀ rẹ̀ ó pọ̀. Bó o bá fẹ́ sọ̀rọ̀, kódà bó jẹ́ pé n tó fẹ́ sọ bá dáa, má sọ àsọjù lé lérí, má tún sọ kan tí ó tún bàjẹ́, nítorí pé ọ̀rọ̀ sísọ tó bá ti pọ̀ jù, a máa já ẹni tó ga, a máa já wálẹ̀. A máa sọ èèyàn ńlá, yóò sọ dé èèyàn kékeré. Ìyẹn ló máa Nabi Muhammad sallallahu alayhi wa sallam. Ànábì ní inna min husni islamil mar'i tarkuhu ma la ya'nihi. Ẹ̀rí tí ó mú ká mú mùsùlùmí, táwọn èèyàn fi máa wo mùsùlùmí báyìí tí wọ́n ní mo like islam lára lágbájá yìí, òun náà ni pé tarkuhu ma la ya'nihi. Ó ní gbogbo ẹni tó ṣe pé in tí wọn ò bá ti pè sí kéè dá sí, in tí wọn ò bá ti ní ó sọ̀rọ̀ lórí ẹ̀ kò ní sọ. Tarkuhu ma la ya'nihi minal kalam. Ọ̀rọ̀ tí wọn ò bá ti gbé wá sórí tébù rẹ̀, má yọ báírò tí. In tí wọn ò pè ọ́ sí, wọn ò fẹ́ kó dá sí náà ni. Tarkuhu ma la ya'nihi. In tí ò bá ti kàn ọ́, má sọ̀rọ̀ ń pa rẹ̀. In tí wọn ò bá pè ọ́ sí, má dá sí. Tarkuhu ma la ya'nihi. Ànábì Muhammad ló sọ bẹ́ẹ̀. Pàápàá jùlọ àwọn àfáà tá bá ń ṣe dáwà, àwọn nǹkan kan ń bẹ tó ṣe pé kò yẹ ká máa kan pámọ́ jù. Àwọn masala kan tó bá ti jẹ́ pé masala khilafiyya ni, àwọn ọ̀rọ̀ tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn onímímọ̀ táwọn ń ka tírà àwọn gan tá fi ń pera wa lónímímọ̀, àwọn onímímọ̀ táwọn ń rí tó ṣe pé àwọn gangan ni wọ́n jẹ́ ká mọ̀ pa mọ̀ nǹkan torí tírà àwọn là ń kà. Gbogbo àwọn onímímọ̀ yìí wọ́n lọ sójú kan lórí ẹ̀. Ara àwọn kan tí wọ́n sọ báyìí, ara àwọn kan tí wọ́n sọ báyìí, tí wọ́n dúró ní orí ìdúró ọ̀tọ̀ọ̀tọ̀. Irú ọ̀rọ̀ báyìí àyè kan pa mọ̀, ká wá kọjú sẹ́nìkan ká pé in tó ń ṣe yìí ò dáa, ká pé in tó ń ṣe yìí ó wọná, in tó ń ṣe yìí níwájú Ọlọ́run kò rárá. Nítorí pé àwọn tí wọ́n ní mímọ̀ ju àwa tá a dúró yìí gan lọ, tá ń ka tírà àwọn tá ń fi ń ṣe dẹ̀lílù lọ síwájú gbogbo bí tá bá fẹ́ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ àwọn yìí gan wọn ò dúró sójú kan lórí ẹ̀, wọ́n lọ báyìí, wọ́n lọ báyìí, wọ́n lọ báyìí. Gbogbo ìgbà tí ẹni tó bá fẹ́ ṣe dáwọ́ bá wá tírìtì irú ọ̀rọ̀ yìí, ó gbọ́dọ̀ sọ ohun táwọn ará bí sọ, ó sọ ohun táwọn ará tọ̀hún sọ, ó wàá sọ bí tí wọ́n dúró sí lórí ẹ̀. Ó wàá ní sọ pé àwọn tí wọ́n bá ṣe báyìí ni yóò rí fún wọn, torí kò sí ìdájọ́ kan ńlẹ̀ tó sọ fún wọn pé báyìí ni yóò rí fún wọn.
ń ló fà tó fi ṣe pé ọ̀rọ̀ sísọ bá a bá tí ì sọ ń lọ̀rọ̀ ó máa jẹ́ pa jù lọ bá a bá ti sọ jáde tán even ọ̀rọ̀ téèyàn ó sọ tó yẹ pé òun ni ó sànyàn mọ́lẹ̀ èèyàn ò ní mọ̀ nígbà téèyàn bá sọ tán náà ni ó dá yẹpẹ́ lẹ̀ ń ló fà tó fi jẹ́ pé gbogbo ọ̀rọ̀ tá a bá sọ kódà bọ́rọ̀ tí máa sáré jáde tó ó gba ohun tó yẹ ká kọ́kọ́ gbé sí làákàyè kó tó di pé yóò jáde ọ̀rọ̀ tóbi ó burú gan ọlọ́run náà sì fẹ́ ká sọ ohun tó dánú ọ̀rọ̀ subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin